Jíde àsìkò inú wo ibi tí ẹ ti gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, aṣẹ́yìn lọ́ba fún àánú tí a rí gbà ọ́. Àdúpẹ́ Ọlọ́run àánú wa, alátìlẹ́yìn wa, olùgbé wa sókè, olùràn wa lọ́wọ́, aláàbò wa. Ògo ni fún orúkọ yín o. Olú ẹgbọ́pẹ́ àti ìyìn wa. Rọ́nà tí a gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù lọ wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kan. Èyí ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé o kò lè ka Ọlọ́run lápákò apá kejì. O kò lè ka Ọlọ́run lápákò apá kejì. Àwọn àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20 tí ó kà báyìí pé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a béèrè tàbí tí a rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 8 àti 9. Ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 8 àti 9 tí ó kà báyìí pé nítorí èrò mi kìí ṣe èrò yín o, bẹ́ẹ̀ ni ọ̀nà mi kìí ṣe ọ̀nà yín ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi sì ju èrò yín lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Àwọn kan rò pé àwọn ti fi òye gbé Ọlọ́run pátápátá. Wọ́n rò pé àwọn ti mọ ohun gbogbo tó ṣe é mọ̀ nípa Ọlọ́run àti bí ó ṣe ń ṣe nǹkan rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrírí pẹ̀lú Ọlọ́run, ọ̀pọ̀ ìjìyà fún iṣẹ́ rẹ̀, sísọ lókùúta, sísọ lókò àti fífi sílẹ̀ láti kú níbi tó ti ń wàásù ìyìn rere. Àpọ́stólì Pọ́ọ̀lù sọ nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10, kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀ nígbà tí mo bá faramọ́ ikú rẹ̀. Bí o bá lọ fún ìsìn, bí ìrètí rẹ bá ṣe ga sí ni yóò pinnu ohun tí wàá mú bọ̀ láti ibẹ̀. Bí o bá ń retí pé oníwàásù yóò dárúkọ ohun tí òun là kọjá ní pàtó tí kò sì ṣe bẹ́ẹ̀, kò túmọ̀ sí pé Ọlọ́run kò dáhùn àdúrà rẹ o. Ọlọ́run lè pinnu láti ṣiṣẹ́ rẹ̀ jẹ́ẹ́jẹ́ tàbí kí ó ṣe pẹ̀lú ariwo. Gbogbo ohun tó nílò lọ́dọ̀ rẹ ni ìgbàgbọ́ rẹ ni Olúwa nílò, kì í ṣe ìwòye bí ó ti fẹ́ ṣe iṣẹ́ rẹ o. Ó ń retí kí a rìn pẹ̀lú ìgbàgbọ́. Olúwa ń retí kí o rìn pẹ̀lú ìgbàgbọ́, kì í sì ṣe ohun tí o rí. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 7. Ẹ̀rí obìnrin kan tí a bí pẹ̀lú àwọn ohun àjòjì ọ̀pọ̀lọpọ̀ tó fi mọ nínú ẹ̀dọ̀fóró kan dípò méjì. Ẹ̀dọ̀fóró kan ṣoṣo ni ó ní dípò kí ó ní méjì. Ọkàn rẹ̀ sì wà ní apá ọ̀tún dípò kí ọkàn rẹ̀ kí ó wà ní apá òsì. Fún ìdí èyí, ó ń tiraka pẹ̀lú ìlera rẹ̀ láti ọjọ́ tí a ti bí. Fún ìdí èyí, ìtiraka ló ń ṣe. Ní ìkẹyìn, ẹnìkan sọ fún un nípa ilé ìwòsàn kan ní Dubai, ṣùgbọ́n ó kọ́kọ́ pinnu láti lọ sí ilé ìsìn ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n ohun kankan kò yàtọ̀ tẹ́lẹ̀ nípa ìlàkọjá rẹ̀ níbi ìsìn náà. Lẹ́yìn náà, ó lọ sí Dubai bí ó sì ti pinnu. Nígbà tí ó débẹ̀, àwọn dókítà oníṣègùn yẹ̀ ẹ́ wò, wọ́n sì ní láti béèrè ohun tó wá ṣe lọ́wọ́ rẹ̀. Wọ́n ní kí ló wá fún, nítorí wọn kò rí nǹkan kan tó ń ṣe o. Ó rò pé wọ́n wà níbẹ̀, wọn kò mọ ohun tí wọ́n ń sọ ni. Ó lọ sí ilé ìwòsàn mìíràn ní Dubai. Àwọn náà yẹ̀ ẹ́ wò, wọ́n sì sọ pé ohunkóhun kò ṣe ọ́ arábìnrin yìí. Àwọn dókítà kò lè gbàgbọ́ pé òun náà ni ẹnìkan náà tí wọ́n ti kọ àwọn oríṣiríṣi nípa rẹ̀ nílùú Nàìjíríà, nítorí wọ́n rí ọkàn rẹ̀ ní ọwọ́ òsì. Èyí tó wà ní ọwọ́ ọ̀tún tẹ́lẹ̀ ó ti padà sí ọwọ́ òsì. Ẹ̀dọ̀fóró rẹ̀ tẹ́lẹ̀ tí ó jẹ́ ẹyọ kan ṣoṣo ó sì ti di méjì. Tó bá jẹ́ pé ó ti rò pé nítorí kò dárúkọ ohun tó jẹ mọ́ tìrẹ níbi ìsìn ẹ̀mí mímọ́, Ọlọ́run kò bìkítà nípa rẹ̀ o. Ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ pàdánù iṣẹ́ ìyanu rẹ̀. Má ṣe gbìyànjú láti ka Ọlọ́run sí ẹgbẹ́ o. Kà á sí kí o sì rí iṣẹ́ ìyanu rẹ̀ gbà. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti
láti máa gbé nípa ràn mí lọ́wọ́ láti má gbé nípa ojú, ṣùgbọ́n kí èmi kí ó lè máa gbé nípa ìgbàgbọ́ ní ìgbà gbogbo. Ràn mí lọ́wọ́ láti má gbé nípa ohun tí mò ń fi ojú mi rí, ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó máa gbé nípa ìgbàgbọ́ ní ìgbà gbogbo. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n o, afẹ́fẹ́ ni máa kó lọ, ṣùgbọ́n ó yẹ kí a máa fi ìgbàgbọ́ wa sí ojúṣe. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olóbùkọ́lá Ayakọ́ ni orúkọ mi. Nígbà tí a pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.